ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي جعل بين الزوجين مودة ورحمة، أحمده حمدا يليق بجلاله وعظيم سلطانه، والصلاة والسلام على رسول الله القائل الدنيا متاع وخير متاعها امرأة صالحة، صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. مشاهدون الكرام ومشاهدات الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí ó kádàrá àjọṣepọ̀ láàrin ọkọ àti aya, ọba tó fìfẹ́ sáàrin ọkọ àti aya, ọba náà ni a dúpẹ́ fún. Lẹ́yìn náà a wá tọrọ ìkẹ́ àti ìgẹ̀ tí ó pọ̀ fún Ànábì wa Muhammad àtòun àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà tí wọ́n bá lògbà. Ànábì tó sọnù ẹgbàwá rẹ̀ wípé ilé ayé tí a ń bẹ yìí ilé adùn ni, a máa dùn ayé òun náà ni kí Ọlọ́run ọba kó yọ̀ǹda obìnrin alùbáríkà, obìnrin tó dáa fún ọkùnrin, láyé náà yóò fi rọrùn fún ọkùnrin bẹ́ẹ̀. Ọlọ́run bá wa kí Ànábì àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà tí wọ́n bá lògbà. Ọlọ́run bá ń kí Ànábì gbogbo wa tí a gbà fún táàrin lórí súnnà rẹ̀, Ọlọ́run mọ́ yọ wá nílẹ̀ láyìíkẹ́. Akíra wa ní gbogbo àyíkáyè tí a ti ní àǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá lágbàáyé, wípé àlàáfíà Ọlọ́run ọba, àlùbáríkà Ọlọ́run ọba, ìkẹ́ Ọlọ́run ọba, oore Ọlọ́run ọba tí èèyàn máa ń rí tí kìí tán kí ó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé. Lẹ́yìn náà a wá tọrọ fún àwọn ẹni tí Ọlọ́run ọba lò ní sábàbí dáadáa fún iléeṣẹ́ Sunna TV, àwọn ọmọ àlùbáríkà tí bàbá àlùbáríkà bí kalẹ̀, àwọn ọmọ Alhaji wa Sefu Àríkọ́ṣe. Ọlọ́run bá mọ̀ wọ́n ní àgbà wọn àti ọmọdé wọn, níbi tó ti bẹ̀rẹ̀ níbi tó parí sí. Ọlọ́run bá wò àánú Ọlọ́run jọ mọ́ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wọn gbé, bẹ̀rẹ̀ látòrí àwọn Alhaji wa Yakuba àti gbogbo àwọn ẹni tí wọ́n kù pẹ̀lú wọn. Ọlọ́run bá wò má fi ẹnìkọ̀ọ̀kan wọn lẹ́ o, ọlá àìpé méjì ọba dẹ́dà. Lẹ́yìn náà a wá tọrọ fún àwọn mushrifu wa gbà, Maali Dr. Ustad Abdulrahim Shitu Thani, hafidhahullahu wa ra'ahu wa ahsanallahu ilayhi. Kí Ọlọ́run bá wa bójú tó wọn, kó bá wa dúró tí wọn, Ọlọ́run má fi wọn lẹ̀, ọlá àìpé méjì Ọlọ́run ọba. Lábẹ́ bẹ́ẹ̀ a tọrọ fún gbogbo àwọn ẹni tí Ọlọ́run ọba lò tí wọ́n máa ṣiṣẹ́ lórí Sunna TV, àwọn technician níbi tó ti bẹ̀rẹ̀ níbi tó parí sí. Ọlọ́run bá wa dúró tẹni kọ̀ọ̀kan yín o, Ọlọ́run má fi yín lẹ̀, ọlá ìpé méjì Ọlọ́run ọba. Naam. Èyí tí ó máa jẹ́ àkọlé ọ̀rọ̀ wa lónìí, òun náà nípa ahmiyatu az-zawaj wa ahkamuh,
pàtàkì kéèyàn fẹ́yàwó nínú Islam àti ìdájọ́ wo ní bẹ fún kéèyàn fẹ́yàwó nínú Islam. Tí a bá wo ìfẹ́yàwó nínú Islam, hal zawaju fil Islam ad-din, ǹjẹ́ ká fẹ́yàwó nínú ẹ̀sìn ṣé a fi ń ṣẹ̀sìn ni àbí az-zawaju fil Islam li imta'i faqa? Ká fẹ́yàwó nínú Islam ṣé kí a fi lè gbádùn ara wa nìkan ni àbí wípé az-zawaja huwa ad-din? Ká fẹ́yàwó tí ẹ̀sìn ni àbí tá bá ti fẹ́ra wa ọkọ àti aya wọ́n mọ̀ jọ gbé ló bá tán? Tá bá wo agbọ́nrin ni àwọn àfáà jẹ́ ká mọ̀ wípé az-zawaj, ká fẹ́yàwó, huwa labnatul ula litakwini al-usra, òun náà ni ìpele àkọ́kọ́ tá a fi máa ń create ẹbí. Bẹ́ẹ̀ bá fẹ́yàwó, ìyàwó tí a bá fẹ́, li anna al-usrata tatakawwan min al-abi wal-ummi, a'ani min al-ba'li waz-zawja. Ká create ẹbí ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá àti ìyá àbí ọkọ àti ìyàwó. Àwọn náà ni wọ́n fọ́mé ẹbí kalẹ̀. Tí wọ́n bá ti fẹ́ra wọn báyìí, ibẹ̀ náà ni wọ́n ti máa bímọ. Àwọn ọmọ tí wọ́n ń bí yóò wá padà di ẹbí lágbájá. Ó já sí wípé ká fẹ́yàwó yìí nǹkan pàtàkì nínú ẹ̀sìn ni, a sì fi máa ń ṣe ẹ̀sìn ni. Ìgbà wo ni fífẹ́yàwó ó wà lára ẹ̀sìn? Òun náà ni wípé bákan náà ìfẹ́yàwó yìí wa injabu dhuriyya, ibẹ̀ náà láti bí àwọn ẹbí ó ti jáde. Wala usrata biduni zawaj, a lè rí fámílì kan láyé tó máa jọ sí pé ẹbí lágbájá tí ì bá ṣe wípé látara ìyàwó tí wọ́n fẹ́ àbí ọkọ tó ní náà ni wọ́n create fámílì kalẹ̀. Ó já sí wípé fífẹ́yàwó ibẹ̀ náà ni ẹbí ó ti jáde. Kama annahu sababun litahqiqi iffa wassimam aman, látara fífẹ́yàwó yìí ibẹ̀ náà ni a ti máa rí àánú gbà, yóò sì wá jẹ́ sábàbí ìfiranilọ́kànbalẹ̀ láyé tí Ọlọ́run bá kádàrá ẹni kọ̀ọ̀kan wá sí. Látara bẹ́ẹ̀, ìfẹ́yàwó yìí òun náà ni ó máa jẹ́ àmánì intisharil fawahish fil mujtama'i, òun náà ni ó jẹ́ kí ẹ̀bàjẹ́ kókò láwùjọ tí a bá níyàwó tá ń bímọ. Ẹ rí wípé gbogbo ẹni tí Ọlọ́run bá kádàrá wípé kó níyàwó ńlé, ìṣekúṣe rẹ̀ kò ní pọ̀ tó ẹni tó níyàwó. Omi máa ń jẹ́ àdánwò fún ẹlòmíì náà tó níyàwó ńlé o. Ó já sí pé àdánwò ni. Bó ṣe nílé náà tó, ìgboro náà ló tó wà, ìta ló wà. Ìdán Islam ó jẹ́ ká mọ̀ wípé ká fẹ́yàwó yìí òun náà ni sábàbí tí ìfọ̀kànbalẹ̀ yóò fi wà láwùjọ, tí ẹ̀bàjẹ́ ò ní pọ̀ láwùjọ. Ó sì wà nínú ẹ̀sìn. Bákan náà, ìfẹ́yàwó yìí òun náà ni yóò jẹ́ sábàbí àdá alfitrati walmillati waddin. Òun náà ni ó gbé kò ìmúranilọ́ta tí fitra tí Ọlọ́run bá dámọ́ wa, àdámọ́ tí Ọlọ́run bá gbé sí wa lára, tí ó padà fi jẹ́ sí pé a fi ran ìsìláàmù lọ́wọ́ níbi ká fẹ́ra wa, àjọ wa pọ̀, a mọ̀ ṣiṣẹ́ Ọlọ́run Ọba ní ara ra wa nígbà tá a bá ti fẹ́ra wa. Ìfẹ́yàwó yìí nǹkan tó gbọngbọ́n ni, àti wípé Islam ó gbé títóbi, ó sì gbé ọlá fún ọkọ àti aya níbi fífẹ́ra wọn. Laqad karama al-Islam az-zawju salih wa-zawjatu salihah. Islam ó gbé àpọ́nlé fún ọkọ tó dá àti aya tó dá. Wa athna alayhima, Ọlọ́run bá wá gbé ẹ̀yìn fún wọn, ó wá gbé ẹ̀yìn tó ẹ̀yìn fún ọkọ àti aya. Wa-zawju salih, ọkọ tó bá jẹ́ ọkọ àlùbáríkà, ọkọ tó dá. Huwa allazi yaltazimu hududullahi fi shattal majalat, òun náà ni ó máa bójú tó àlà Ọlọ́run
èyí tí Ọlọ́run bá gbé kalẹ̀ fún ọ̀nà tí Ọlọ́run bá là kalẹ̀ fún wípé má tayọ ààlà yìí má kọjá ààyè níbi báyìí lo ìyàwó rẹ nítorí ti Ọlọ́run ọba ní gbogbo àyíkáyè tí bá ń bẹ. Ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ pàtàkì obìnrin. Ọlọ́run ọba ní wa min ayatihi ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha. Ọlọ́run ọba ní látara ara yín láti mú jáde nínú àmì àwọ̀ Ọlọ́run ọba làwọn Ọlọ́run ọba ti mú jáde látara ara yín ìyàwó tí ẹ padà fẹ́. Lẹ́yìn ìgbà tí a ti mú jáde látara ara yín tí a bá wò baba ńlá wa Adam Ọlọ́run ọba yọ ìyá àlùbáríkà látara rẹ̀ ìyàwó rẹ̀ tá a mọ̀ sí Hawa Ọlọ́run yọ látara Adam. Ó já sí pé gbogbo ọkùnrin láyé ìyàwó tá a bá fẹ́ láyé Ọlọ́run ọba yọ wọ́n látara ara wa ni. Lẹ́yìn ìgbà tí Ọlọ́run ọba kírẹ́ẹ̀tì obìnrin látara àwọn ọkùnrin Ọlọ́run ọba ní wa ja'ala baynakum mawaddatan wa rahma. Àwọn Ọlọ́run ọba a wá fi ìfẹ́ sáàrin ẹ̀yin méjèèjì ìfẹ́ tó ní àánú. Ọkùnrin ò ní fẹ́ obìnrin bí ìbá ṣe wípé àkọọ́lẹ̀ àwọn Ọlọ́run bá ti gbáwájú pé lágbájá ní ó padà fẹ́ lágbájá tẹ́bátá padà fẹ́ra yín ẹ wá mú ẹ̀tọ́ Ọlọ́run ọba láàrin ara yín ẹ wá bójútó ìwọ Ọlọ́run ọba láàrin ara yín ẹ wá mọ pàtàkì ìsìláàmù láàrin ara yín ẹ wá ṣiṣẹ́ Ọlọ́run ọba láàrin ara yín. Ẹni tí nǹkan bá jáde látara ara rẹ̀ ni ó padà mọ rírì obìnrin. Àwọn ìyá wa tí wọ́n bá bímọ ìyá àlùbáríkà kì í ṣe obìnrin pàpàǹlágí o. Obìnrin àlùbáríkà tó bá rántí wàhálà tó ṣe lẹ́yìn ọmọ tó bí inú oyún fún oṣù 9 omi ọdún kan ó lé tó bá rántí wàhálà yìí tó bá bímọ yìí sáyé kò ní wá fẹ́ kí nǹkan ó kan ọmọ yìí. Kódà kí wọ́n gbé kí wọ́n máa bá ṣeré tí eré náà bá ti ń tayọ àlà yóò ké ni wípé ẹ dákun mo mọ wàhálà tí mo ṣe kí n tó bí. Bẹ́ẹ̀ náà ni obìnrin tí a fẹ́ ara wa ni wọ́n ti jáde. Ọkùnrin tó bá gbọ́ sí yìí yóò mọ̀ wípé obìnrin kì í ṣe ni tí à ń fi ara fi ní. Bẹ́ẹ̀ náà ni obìnrin gan lára tí ẹ̀sìn bá yẹ yóò mọ̀ wípé ọkọ tòun Ọlọ́run ọba yàn ní ẹnì kejì tòun ni tí ń dúró nípò bàbá tó bí sábà wípé àtara rẹ̀ ló ti jáde. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin àti ọkùnrin lónìí àgbọ́yé ẹ̀sìn tá a fi ń lora wa ó jìnnà sí ọ̀pọ̀lọpọ̀. Àfáàní azawudu salih ọkọ àlùbáríkà òun náà ni ó bójútó àlà Ọlọ́run ní gbogbo ọ̀nà láti fi bójútó ìyàwó rẹ̀. فيؤدي ما عليه من واجبات نحو ربي وأهله وكل ذي حق بالنشاط. Gbogbo nǹkan tó bá jẹ́ ẹ̀tọ́ yóò máa wá mú wá nínú nǹkan ọ̀rọ̀ yàn tí Ọlọ́run bá pa láṣẹ wípé kó ṣe látara ìyàwó rẹ̀ yóò máa mú wá. Yóò sì wá jẹ́ ẹnìkan samahatun nafs yóò jẹ́ ẹnìkan tí ó tètè máa gbé nǹkan kó lẹ́mìí tí ìyàwó yìí bá ṣe kíni tó bá ṣẹ̀. Bẹ́ẹ̀ náà ni tí ọkọ bá ṣe ìyàwó yóò tètè gbé kókàn wípé àwa méjèèjì Ọlọ́run bá lò wá ní sábàbí àlùbáríkà a gbọ́dọ̀ lóra wa nítorí ti Ọlọ́run ọba àti torí ta Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bákan náà ọkọ àlùbáríkà wala yutalib bi akthar min huquqihi fahuwa laysa min al-muta'affifin. Kò wá ní tọwọ́ nǹkan tó bá le ju ìyàwó rẹ̀ lọ nínú ẹ̀tọ́ wípé kó fún òun. Tó bá mọ̀ wípé nǹkan yìí tí ń bá béèrè wípé kí ìyàwó mi kó máa ṣe mi yóò ní lára kò ní lábọ̀ Ọlọ́run yóò máa wá ṣiṣẹ́ Ọlọ́run bá lára rẹ̀ yóò máa wá mọ̀ wípé Ọlọ́run bá dá láti ṣiṣẹ́ Ọlọ́run bá lára rẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run bá dá òun náà fún obìnrin láti ṣiṣẹ́ Ọlọ́run bá láàrin ara wa. Bákan náà wa zawjatu salihah obìnrin àlùbáríkà obìnrin tó dá hiya allati tuti'u ba'laha òun náà ni ó máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. Obìnrin àlùbáríkà kò ní gbọ́ ọkọ lẹ́nu. Tọkọ bá ní kó jókòó síbẹ̀ yóò jókòó síbẹ̀. Tó bá ní nǹkan báyìí ni mo fẹ́ yóò bá fẹ́. Obìnrin àlùbáríkà ni ó ṣe bẹ́ẹ̀. Nínú mafalu Yorùbá òwe Yorùbá nínú kéwú
afakani al-idamu alladhi la ya'kulu ba'ala ọbẹ̀ tí baálé ilé yìí jẹ la tatbakhu zawja ìyàwó ilé kan ò gbọdọ̀ ṣe. Idan nǹkan tí máa ń dùn máa ọkọ rẹ̀ òun náà ló yẹ kó máa ṣe, èyí tí bá ń bínú ò gbọdọ̀ ṣe fún. Obìnrin àlùbáríkà yóò máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ wa tuhsin ushrati zawjiha yóò sì máa bá ọkọ rẹ̀ gbé bó ṣe tọ́ àti bó ṣe yẹ wala taksiru fi wajibatiha kò sì ní wá jẹ́ kí ẹ̀tọ́ tó yẹ kó fún kò ní dínkù, yóò máa gbé ẹ̀tọ́ yìí fún ní pípé bó ṣe tọ́ àti bó ṣe yẹ. wa zawju salih bi hadhihi suwar yas'adu zawjatahu ọkọ àlùbáríkà níbi àwọn agbọ́nrin àwòrán tá a gbé wá fúnra wa yìí tọ́lọ́run bá ṣe ọkọ ọlọ́kọ àlùbáríkà ìyàwó rẹ̀ yóò tara rẹ̀ di obìnrin olóríire, obìnrin tí yóò ṣe sábà bíi lọ́ọ̀kì tó pọ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀. Idan nínú rẹ̀ wa min ajili sa'adati zawjayn níbi oríire ọkọ àti aya athna rasul sallallahu alayhi wa sallam ala zawjayn anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó gbé ẹ̀yìn fún ọkọ àti aya yatakhallaqu al-azwaj bi hadha as-salah kí ọkọ àti aya kí wọ́n padà kẹ́kọ̀ọ́ níbi oríire tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó pè wá sákìyèsí rẹ̀ yìí wípé tas'adul usra wa yas'adul mujtama wípé ẹbí yóò máa di ẹbí àlùbáríkà, ẹbí olóríire tí ìyàwó bá ti dá, tí ọkọ bá dá. Tá a bá rí ẹbí tó já sí pé nǹkan tí ẹbí kírètì jáde kì í ṣe nǹkan tó dáa látara ọkọ àti aya ní nǹkan yìí ti bọ́ ta, àwọn méjèèjì wọn ò serious. Àbí kí ọkọ ó serious kí ìyàwó má gbádùn, àbí kí ìyàwó gbádùn kí ọkọ má gbádùn. Ìkéní ìkejì tí wọ́n bá wá bímọ ẹ rí wípé wọn ò ní wá tọ́ ní títọ́ Islam. Bàbá ó máa wí kan, ìyá ó máa wí mi. Tó bá ti wá rí bẹ́ẹ̀ àwọn ọmọ tí a bá bí ní wọn ò ní gbẹ̀kọ́ tó yẹ kí wọ́n gbà nínú Islam. Wọ́n wá dàgbà, wọ́n wá fàkọ́dà adabul islamiyya, ẹ̀kọ́ tí Islam nídìí lọ́dọ̀ wọn, wọ́n wá pẹ́jì rẹ̀. Sábà wípé ìkánú kejì ọkọ àti aya àìgbádùn ni. Idan tí a bá wá wo Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam famimma thabata fi sha'ni zawji salih èyí tó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ ọkọ àlùbáríkà tí Ànábì jẹ́ ká mọ̀ husnul ushra. Ànábì ní ká lora wa dáadáa, ọkọ gbọ́dọ̀ lo ìyàwó rẹ̀ dáadáa li zawjatihi. Ó gbọ́dọ̀ jẹ́ kí ìyàwó mọ̀ wípé òun rí ọkọ àlùbáríkà fẹ́. Àkàìmọye pé tí obìnrin mi yóò máa gbé ọkọ rẹ̀ ṣẹ́ sábà wípé kò rí ìdùnnú látara ọkọ rẹ̀ gbogbo àsìkò tí ó fẹ́ ọkọ rẹ̀. Kódà obìnrin mi ò máa sọ wípé gbogbo àsìkò tí a jọ lò kò dùn ún láàárọ̀ dalẹ́ rí. Sábà wípé Ọlọ́run bá fi àgbákò ọkùnrin ti sọ́dọ̀ obìnrin yẹn. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú ẹgbàá wa tí Abi Hurairah tó gbọ́dọ̀ Ànábì wa Muhammad qal Ànábì ní akmal mu'minina imana, ẹni tí a lè pè ní múmìnì tí ìgbàgbọ́ rẹ̀ pé ahsanuhum khulqan òun náà lẹni tí ìwà rẹ̀ dá. Ká tún lè pè nìkan wípé múmìnì ni wípé ìmánì ń bẹ lára rẹ̀, ìmánì rẹ̀ pé kìí ṣe ìmánu naqis, ìgbàgbọ́ tó dínkù. Li'anna al-imana yazidu wa yanqus. Nígbà míì ìgbàgbọ́ yóò máa lékún, nígbà míì yóò tún máa wálẹ̀. Àwọn àfáà ní yazidul iman bi ta'a. Bẹ́yàn bá ń tẹ̀lé Ọlọ́run ọba bó ṣe tọ́ àti bó ṣe yẹ, òfin Ọlọ́run ọba kò fi ńlẹ̀, ó ń pratique òfin Ọlọ́run ọba, àsìkò ní ìgbàgbọ́ ń lékún. Bẹ́yàn bá wá fi òfin Ọlọ́run ọba ńlẹ̀, ojúṣe rẹ̀ tó yẹ kó fún Ọlọ́run ọba lójúmọ́ ìwà ń dínkù kò wá fi ńlẹ̀, àsìkò yẹn ní ìgbàgbọ́ máa ń ṣe kí ni máa ń dínkù. Ànábì ní ẹni tí a lè pè ní múmìnì tí ìgbàgbọ́ rẹ̀ pé òun náà ẹni tí ìwà rẹ̀ bá dáa. Bákan náà Ànábì ní wa khiyarukum linnisa'ihim, ẹni tí a sì lè pè ní ẹ̀ṣà nínú ọkùnrin òun náà lẹni tó bá jẹ́ ẹ̀ṣà lọ́dọ̀ ìyàwó rẹ̀. So téèyàn bá fẹ́ mọ ọkọ àlùbáríkà ẹbí ìyàwó wípé a fẹ́ mọ nípa baálé yín,
bí ṣe ń dán yìí kódà tó bá jáde èèyàn tán síbẹ̀ o ẹ lọ bá ìyàwó rẹ̀ wípé ṣàlàyé bàbá yín báwo ló bá yín wà sí ilé obìnrin yóò jẹ́ kẹ́ ẹ mọ bọ́kọ rẹ̀ ṣe jẹ́ ó ní tó bá jẹ́ obìnrin àlùbáríkà obìnrin dáadáa tọkọ náà bá jẹ́ ọkọ tó dáa yóò jẹ́ kẹ́wọ̀n yóò mọ̀ pé baálé tàwọn wọn dá o kódà wọ́n yìí fi ẹ̀tọ́ tàwọn du àwọn ọmọ wọn fún wọn lẹ́tọ̀ọ́ yàtọ̀ sí obìnrin pàpàlágé tó bá ti rí pé ọkọ tòun ó ti ń fẹ́ ẹnì kejì gbogbo náà ló fi bọ́kọ rẹ̀ jẹ́ o kì í ṣe àwọn eléyìí nì bẹ́ẹ̀ yẹn bá fẹ́ mọ ọkọ tó dáa ìyàwó ni kẹ́ ẹ súnmọ́ yóò jẹ́ kẹ́ ẹ mọ bí pé ọkọ tòun ọkọ àlùbáríkà ni bákan náà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ ẹgbà wáyìí bákan náà anábì ní khayrukum ẹni tó fi ní oore jù nù yín khayrukum li ahlihi òun náà lẹni tó bá dá lọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ ẹni tó bá dá lọ́dọ̀ ìyàwó rẹ̀ ẹni tó bá jẹ́ ọkùnrin àlùbáríkà lọ́dọ̀ ìyàwó rẹ̀ òun náà lẹni tó fi ní oore jù nù yín anábì ní wa ana khayrukum li ahli èmi ànábì mo dá lọ́dọ̀ àwọn ará ilé mi mo dá lọ́dọ̀ àwọn ìyàwó mo dá lọ́dọ̀ àwọn ọmọ mo dá lọ́dọ̀ àwọn fámìlì ẹlòmíì nínú ọkùnrin kò dá nlé ó dá níta ẹlòmíì nínú ọkùnrin kò dá nú ẹbí ó dá níta àwọn ẹ̀tọ́ tó yẹ kó ṣe nlé kò ní ṣe nlé ẹ kàn máa gbọ́wọ́ rẹ̀ níta yóò máa wá náwó tíyàwó bá béèrè owó nlé yóò wá ké sí lórí wípé kí ló dé ẹ má lè jẹ eléyìí nì kì í ṣọkọ àlùbáríkà bákan náà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam pàtàkì fífẹ́yàwó nínú Islam anábì ní ma akrama nisa kò ní sí ẹnìkan tí ó padà pọ́n obìnrin lé tí ó gbé àpọ́nlé fún obìnrin illa karim àyàfi kó jẹ́ alápọ́nlé so gbogbo ọkọ tí bá ń tẹ́jú obìnrin tí ń fún lẹ́tọ̀ọ́ tí sì ń tẹ́jú àwọn ọmọ alápọ́nlé ọkùnrin ni Ànábì ní bákan náà ni ẹ ní rí ẹnìkan nínú ọkùnrin kó máa lálà sí ìyàwó rẹ̀ kó má pọ́n ìyàwó rẹ̀ lé kó má ṣe ẹ̀tọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ fún illa laim àyàfi oní tó ti yẹ̀yẹ́ ó yá sí pé òun náà ò gbádùn náà ni ò jẹ́ kí ìyàwó gbádùn lọ́dọ̀ rẹ̀ eléyìí tàwí Ànábì ní tilka shahadatu azima eléyìí ni ìjẹ́rìí tó tóbi min rasulillahi sallallahu alayhi wa sallam láti ọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá wá rí bẹ́ẹ̀ Ànábì ní lizawj fún ọkọ alladhi yahsun ushra zawja èyí tí ó ń bójútó lílò ìyàwó ṣàhádàtú lahum bil khairiyya irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ìjẹ́rìí níbi oore kó máa bá irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ gbé bí kamalil iman pẹ̀lú ìnígbàgbọ́ tó pé wa khulq zawil maru'ati likirami bákan náà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ìwà tó dáa ìwà àpọ́nlé yóò máa bẹ fún irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ nínú ẹgbà wa tí àti síwájú lẹ́ẹ̀kan tí Abdullahi bin Amr bin Aasi tó gbà láti ọ̀dọ̀ Annabi radiyallahu anhuma ibi báyìí náà láti sinmi láàrin ìṣẹ́jú kan sí méjì a máa bá ìdánilẹ́kọ̀ọ́ wa a tó máa bá lọ síwájú wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. Naam, alhamdulillah ọpẹ́ ni fún Ọlọ́run Ọba gẹ́gẹ́ bí èyí tá ń bá bọ̀ nípa pàtàkì káfẹ́yàwó nínú Islam àtàwọn ìdájọ́ tí ń bẹ fún kẹ́yìn fẹ́yàwó nínú àpọ́nlé tí Islam ṣe fún mùsùlùmí níbi káfẹ́yàwó báwo la ṣe máa lora wa tó ń pé nǹkan téèyàn bá mọ pàtàkì rẹ̀ lẹ́yìn ó lò bó ṣe tọ́ àti bó ṣe yẹ
tá a bá wá mọ pàtàkì ra wa ẹ rí wípé a máa lo ra wa lórí wípé màá lò bẹ́ẹ̀ tí kò bá gbọ́ nǹkan tí ń wí màá pààrọ̀ rẹ̀ màá padà fẹ́ ẹlòmíì mẹ́ta bá mọ pàtàkì wípé Ọlọ́run Ọba yìí yọ̀ǹda obìnrin fún ọkùnrin bákan náà ọkùnrin fún obìnrin bí ìbá ṣe sábà bí kan sí kejì láti mú ẹ̀tọ́ Ọlọ́run Ọba ṣẹ láàrin ara wọn. Alákọ̀ọ́kọ́ nínú àkíyèsí tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí Ànábì pè wá sí lọ́dọ̀ ọkọ àti aya wípé waqad arshada sallallahu alaihi wasallam az-zawju muslim ila ma yabdahu bihi zawjatahu wípé alákọ̀ọ́kọ́ tí Ọlọ́run bá pe ọkọ àlùbáríkà sí alákọ̀ọ́kọ́ nǹkan tí yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ṣe láwọn àsìkò tí ó bá dálẹ̀ ó jáde àbí ó lọ bí iṣẹ́ fi tatbiq tí ó máa pratike rẹ̀ òun náà ni albadi'u bisalam tó bá fẹ́ wọlé yóò sálámà sí àwọn ará alẹ́ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ìyàwó bá wọlé wá sí ìyàwó wa dá padà wípé wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu ẹ káàbọ̀ baálé mi. Eléyìí ni nínú nǹkan tí ìsìláàmù nídìí lọ́dọ̀ wa ibẹ̀ náà ni ìfẹ́ ó ti ṣe kí ni ìfẹ́ ó ti kún régé yóò ti ní àlùbáríkà. Nínú ẹgbà wa tí Anas ọmọ Malik tó gbà látọ̀dọ̀ Annabi kọ́lọ̀mbà wa yọ́nú sí ó ní ya bunayya idha dakhalta ala ahlika fasallim wípé ìrẹ́ ọmọ mi tí ó bá wọlé lọ bá àwọn ará ilé rẹ̀ fasallim Ànábì ní sálámà sí wọn yakunu salamuk sí sálámà tí ó bá sálámà yìí barakatu alayka wa ala ahli baytik Ànábì ní yóò máa jẹ́ àlùbáríkà fún wẹ́ tó sálámà àti àwọn ará ilé rẹ̀ tó sálámà sí. Wa kana min hadiyihi sallallahu alayhi wa sallam idha dakhala ala ahlihi sallim nínú súnà Ànábì tánàbí bá wọlé lọ bá àwọn ará ilé rẹ̀ Ànábì yóò sálámà sí wọn inú súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bákan náà nínú nǹkan tí Islam tó tọrọ lọ́dọ̀ wa fún ọkọ àti aya òun náà ni talaqatul wajh. Ọkọ gbọ́dọ̀ jẹ́ nìkan tó já sí wípé yóò máa tújú ká ojú rẹ̀ gbọ́dọ̀ máa lé ní gbogbo gbà bẹ́ẹ̀ ni tó mú nǹkan. Ó jẹ́ nìkan tó já sí wípé yóò máa tújú ká ọkọ mi náà ò gbádùn ẹ sì wípé ó fagbó ni ẹlòmínà máa ṣe bẹ́ẹ̀ tí kò bá fẹ́ náwó fún obìnrin ni pé tí n bá ti lejú wọlé kò ní béèrè owó lọ́dọ̀ mi àìgbádùn ni. So Islam jẹ́ àmọ́ talaqatul wajh ó tújú ká kódà tó bá tẹ̀ ní owó lọ́wọ́ ó yẹ kí ìyàwó másìkò tí ọkọ máa ń ní owó kó sì másìkò tó yìí ní owó tó bá yá sí wípé baálé wa ìmọ̀ ń yàwó tó bá dọ́wọ́ rẹ̀ ìyàwó mọ̀ àwọn ọmọ mọ̀ pé àsìkò tí a wà yìí àsìkò yìí dáa fún bàbá wa yóò gbé owó kalẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ wọn ó ṣe oúnjẹ tó dá lé àmọ́ ó ní o kò ní àsìkò tí bàbá wa ní owó tó bá fẹ́ wá ṣe yóò wá lejú wọlé pé tí n bá ti lejú wọlé kò sẹ́nìkan tó lè béèrè owó lọ́dọ̀ mi eléyìí ṣe sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Talaqatul wajhi wa minal umuri allati awsa biha sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tí Ànábì sàsọ́lẹ̀ rẹ̀ fáwọn sọ̀hábà ni wípé an yastakbila muslim akhahum biwajhi talika wípé mùsùlùmí tí wọ́n bá fẹ́ pàdé ara wọn kí wọ́n tújú ká kí wọ́n fi pàdé ara wọn. Ká tújú ká yìí ń bẹnu wípé èèyàn ti sàárà so ó pàdé ọmọ ìyá rẹ̀ ó wá lejú ságbárí ọ̀gbẹ́ni kí ló ń ṣẹlẹ̀ má bí mi o ìdáni eléyìí ṣe mùsùlùmí gidi. Nínú àwọn àsọ́lẹ̀ tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí Ànábì sọ kalẹ̀ ní wípé gbogbo àwa tí a bá jẹ́ mùsùlùmí nínú ẹgbà wa tí Abi Dharr al-Ghifari tó gbà láti ọ̀dọ̀ Ànábì ó ní qala li rasulu sallallahu alaihi wasallam la tahkiranna minal ma'rufi shay'an walau an talqa akhaka biwajhi talika wípé ẹ má fi ojú fi rénà dáadáa kan kódà bó ṣe wù kó kéré tó ohun kan tó bá jẹ́ dáadáa ẹ má fi ojú fi rénà rẹ̀ ẹ má jẹ́ kí ó máa bẹ́nu kan yín pé eléyìí kò tí ì tó nǹkan tí èèyàn lè mú bàbàràbà Ànábì ní ẹ má jẹ́ kó máa bẹ lókàn yín bẹ́ẹ̀ kódà
pé o fẹ́ pàdé ọmọ ìyá rẹ ló bá tíjú ká ló rẹ́rìn sí eléyìí nìna nínú nǹkan tó dáa ni tó máa gbalada atabassumu fi waji akhika sadaqa kẹ́yìn ó rẹ́rìn músẹ́ fi pàdé ọmọ ìyá rẹ wọ́n máa kà sí wípé òun ti sàárà nínú sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Nínú eléyìí ni ọkọ gbọ́dọ̀ jẹ́ ẹnìkan tó já sí pé yóò máa tújú ká tí bá ń pàdé tó bá fẹ́ pàdé ìyàwó rẹ̀ àbí bá ń bẹ ńlé ẹlòmíì nínú baálé ní gbọ́ ẹ̀yìn rẹ̀ ńlé ẹ jẹ́ kó bọ́ síta àbí ní kíje tí wọ́n ti máa ń jókòó yóò máa fọ́gbá ẹ̀rín yóò máa rẹ́rìn àwọn mọ́tò kan pé àṣé pàpá máa ń rẹ́rìn tó báyìí gbọ́ ẹ̀rín pàpá ń lè rí pàpá ò bá wa rẹ́rìn lé àwọn ọmọ tí ò tó ìyàwó rẹ̀ àwọn ọmọ tí ò tó ọmọ tó bínú òun ni ó máa bá rẹ́rìn ìta tó bá wá délé yóò wá di ẹkùn eléyìí kò sínú sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹlòmíì náà Ọlọ́run bá máa ń da tó já sí pé tọ̀bí ààrẹ àdámọ́ rẹ̀ ojú rẹ̀ yìí túká tòun ti bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kí àwọn ará ilé kí wọ́n máa rí ìdùnnú lọ́dọ̀ rẹ̀ wípé eléyìí sunna Ànábì ni mo fẹ́ pratike sunna yìí. Bákan náà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú pàtàkì ìfẹ́yàwó Ànábì jẹ́ àmọ́ pé uzubatil khitab wa latafatin nida tá bá fẹ́ bá àwọn ìyàwó sọ̀rọ̀ ká bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohùn tó dùn ohùn tó já sí pé ohùn tí ó wà gàyìn ohùn tí ó le láfi máa bá wọn sọ̀rọ̀. Bákan náà tá bá fẹ́ pè wọ́n ká pè wọ́n ní pípè ti ìfẹ́ kí ìyàwó mọ̀ tó ń pé látara pípè yìí ìyàwó gangan yóò mọ̀ wípé baálé tòun ó fẹ́ràn tòun. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní al-kalimatu tayyibah gbólóhùn tó dáa téèyàn bá sọ sadaqa wọ́n máa kà sí wípé èèyàn ti sàárà. Fa idha khataba az-zawju zawjatahu tí ọkọ bá fẹ́ bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ fa bi kalimatu tayyibah kó wí gbólóhùn tó dáa kó fi bá sọ̀rọ̀. Wal ibaratu hasana àti àwọn ọ̀rọ̀ tó máa sọ kó jẹ́ ọ̀rọ̀ tó dáa allati la fuhsha fiha ọ̀rọ̀ tó yá sí pé kò sí ẹ̀bàjẹ́ nínú rẹ̀ tó ń pé fuhshil kalam ọ̀rọ̀ tí ó dáa tí a fi máa lálà síra wa wàlá ìsáà àbí a fi máa blẹ́sẹ̀ ra wa wàlá la'an àbí a fi máa gbéra wa ṣépè wàlá ta'an àbí pé a máa fi nǹkan kan fi gúra wa lára tí sí pé kìí ṣe tẹni tọ̀hún tá a máa rà fún nígbà tí ìbínú bá dé. Eléyìí ni àgbẹ̀dọ̀ bá lọ́dọ̀ ìyàwó àlùbáríkà àti ọkọ àlùbáríkà. Ó wà nínú ẹgbẹ̀ wa hadith Ànábì wa Muhammad tí Ibn Abbas tó gbà lọ́dọ̀ Ànábì wípé laysal mu'min Ànábì ní kìí ṣe mùmínì o àgbẹ̀dọ̀ pé ní mùmínì òótọ́ ẹni tó gbà fún Ọlọ́run bá bit-ta'ani wala la'ani wala fahish wala badhi. Ànábì ní gbogbo ẹni tó yá sí wípé ń lálà sí ọmọ ìyá rẹ̀ ń gbéṣẹ́ pé ń sọ̀rọ̀ ẹ̀bàjẹ́ sí lára ń wúwíkúwí sí lára Ànábì ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ o kìí ṣe mùmínì sàn. Mùmínì yìí gbé ọmọ ìyá rẹ̀ ṣépè ìyá elépè ládùúgbò wọ́n ti dẹ́ lómi náà mọ̀ pẹ̀lú èpè kọ́dà bàbá omi náà wọ́n ti dá mọ̀ pẹ̀lú èpè lágbolé pé máa ń wọ́n èpè fún ọ yóò ti lè wọ́n fún subhanallah. Ìdán eléyìí ni kò sínú ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Bákan náà nínú pàtàkì ìfẹ́yàwó náà ni wípé ìyàwó tá a bá fẹ́ àwọn ojúṣe tí a máa bá ṣe nínú Islam al-wuduhu wa ta'anni á jẹ́ kí ọkọ kára rẹ̀ ó balẹ̀ gbogbo nǹkan tá a bá fẹ́ máa ṣàlàyé fún ìyàwó á jẹ́ kó wà ní wádih kó clear kó hàn sí ìyàwó á sọ̀rọ̀ yìí yóò yanjú a ní fi ọ̀rọ̀ sínú ọ̀rọ̀ ìyàwó máa ní ìsàgbọ́ nǹkan tẹ́ ń wí tó bá gbọ́ pọ̀lẹ́mù ti ẹnìyẹn o mo ti sọ kí mo fẹ́ sọ èmi lọ nìyẹn láà Islam kọ́ wa wípé ó jẹ́ kí ọ̀rọ̀ tó bá fẹ́ sọ fún ìyàwó kó yé ìyàwó yìí dáadáa. Idan nínú eléyìí kadhalika yanbaghi an yakuna khitabu zawji ma'a zawjatihi wadihan bayyina ọ̀rọ̀ tó bá fẹ́ sọ fún ìyàwó ó farabalẹ̀ kí ọ̀rọ̀ yìí kó ṣàlàyé náà kó wà clear dáadáa kó sì yanjú kó má já sí wípé ó máa sọ̀rọ̀ ìyàwó ò ní gbọ́ tó máa gbé ìsá gbọ́ nǹkan tí ẹ̀ ń wí yóò wá dákẹ́ ó máa wọ pé ó gbọ́ ṣé mo fẹ́ lọ gbé agogo ni àbí pé mo fẹ́ gba kíní kan ni ń gba báfù kí n tó bá ẹ sọ̀rọ̀ ni àbí pé ń gbé mi kúrò kí n tó bá ẹ sọ̀rọ̀ ni láà
Islam ní ó jẹ́ kí àlàyé yìí kó yé ìyàwó dáadáa nínú ọ̀rọ̀ tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó padà sọ tí a rí lọ́dọ̀ Anas ọmọ Malik bákan náà wípé kana anna nabiyya sallallahu alaihi wasallam pé Ànábì wa Muhammad idha takallama bi kalimatin a'daha thalatha tí Ànábì bá fẹ́ sọ gbólóhùn kan fún àwọn ìyàwó Ànábì yóò para rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta Ànábì yóò wí lẹ́ẹ̀mẹ́ta hatta tafahama anhu títí wọ́n fi gbọ́ Ànábì yìí inú sunna Ànábì wa Muhammad yóò wí ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀mẹ́ta títí wọ́n fi gbọ́ yé bákan náà wa idha ata ala qawmi bá Ànábì bá fẹ́ lọ bá àwọn ìjọ kan fasallama alayhim Ànábì yóò salama sí wọn salamu alayhi thalatha yóò salama sí wọn lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kí wọ́n bá lè gbọ́ yé inú sunna Ànábì wa Muhammad bákan náà nínú àwọn nǹkan tí Islam tọrọ lọ́dọ̀ wa sábà níbi pàtàkì káfẹ́yàwó òun náà ni anida bi ahabil asma ká pè ìyàwó wa pẹ̀lú orúkọ tó nífẹ̀ẹ́ sí jù ìmọ̀ ń dà ìmọ̀ ń jẹ́ kí ìfẹ́ ó ṣe kíni kí ìfẹ́ ó tún rinlẹ̀ lọ́kàn ìyàwó orúkọ tó nífẹ̀ẹ́ sí jù náà ló fi pè tó sì láìkì so obìnrin omi náà láìkì pé kí wọ́n máa fi oríkì rẹ̀ fún pé tó bá fi oríkì fi pé ìyàwó rẹ̀ ìyàwó máa ṣe kíni yóò máa nífẹ̀ẹ́ pé baálé tóun bí ṣe ń fi oríkì yìí fi pé òun ìfẹ́ yìí tó ń bẹ ń bẹ ẹlòmínà àsìkò tí ìyàwó wa tàǹgbà tí wọ́n ń tọ́ṣe ara wọn tí wọ́n ń fẹ́ra wọn ni wọ́n máa ń fi oríkì fi kọ́ tó bá ti wọlé báyìí ó ti gbàgbé oríkì yóò ti bẹ̀rẹ̀ wá náà kí lóríkì rẹ̀ ń jẹ́ yìí so eléyìí wọ́n ràn ni yóò wá gbàgbé oríkì ìyàwó rẹ̀ nígbà tí ìyàwó bá ti wọlé àmọ́ àsìkò tó wà ń ta so ó lè máa fi pé fi máa kọ̀wé fún ó máa ṣe gbogbo ẹ̀ tó bá ti wọlé ó ti gbàgbé inú sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam anida bi ahabil asma ká pè wọn ìyàwó pẹ̀lú orúkọ tó nífẹ̀ẹ́ sí jù ó fi máa pè Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ìṣesí Ànábì a máa fi orúkọ tí ìyàwó bá nífẹ̀ẹ́ sí jù Ànábì yóò fi máa pè eléyìí yóò máa jẹ́ tasfiyatun liud òun náà ni ó máa fọ ìfẹ́ mọ́ ìfẹ́ ó tún máa wà clear so wa ziyadatil muhabba ìfẹ́ ó máa wá lékún yóò máa wá lékún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní thalathatun yasfina laka wud akhik nǹkan mẹ́ta kan bẹ yóò máa jẹ́ kí ìfẹ́ ọmọ ìyá rẹ̀ kó máa lékún ní ọkàn rẹ̀ téèyàn bá ń ṣe alákọ̀ọ́kọ́ an tusallim alayhi idha laqitahu tó bá pàdé ọmọ ìyá rẹ̀ tí ó bá sálámà sí tó bá sálámà sẹ́yìn ó ń kí so yóò máa jẹ́ kí wọ́n máa nífẹ̀ẹ́ rẹ̀ láwùjọ náà bákan náà wa an tu'sa lahu fi majlisi tawsi'a ni wípé tó já sí pé tó tẹ́ bá wà ní jókòó kan tí àyè ti fún tí ọmọ ìyá rẹ̀ bá dé ó gbìyànjú ó sún fún ó wáyè tafassahu fil majalis ó gbà láyè pé ẹ dákun ẹ wá jókòó síbi ó ti mọ̀ wípé bóun ṣe ń wo kalẹ̀ kò tó síbi tóun ó jókòó sí ó wá gbìyànjú ó tún wáyè fún yóò máa jẹ́ kí ìfẹ́ ṣe kíni kí ìfẹ́ máa lékún fúnfẹ́ ni tí bá ń ṣe fúnfẹ́ nǹkan bẹ́ẹ̀ bákan náà wa an tad'uhu bi ahabbi asma'ihi ilayhi ó wá jẹ́ ó máa wá pè é pẹ̀lú orúkọ tó nífẹ̀ẹ́ sí jù tóun náà ń fẹ́ kí wọ́n fi máa pè yàn àwa lónìí kọ̀ǹtẹ́rẹ̀ là ń ṣe lónìí orúkọ kan tí ò nítumọ̀ tá a gbèsè fún èèyàn á fi máa pè yóò sì máa bí ẹni tọ̀hún nú tí bá ń bínú yẹn wọ́n fi máa pè pé mo fẹ́ fi hàn sí yóò wá fi orúkọ yìí fi pè ẹni tó wọ́n wá yarí yóò wá ké ó ní àwọn nǹkan tí mò ń fẹ́ kí n gbọ́ náà ni mo ti gbọ́ ẹ̀ eléyìí ni kì í ṣe nǹkan tó da nínú ẹ̀sìn orúkọ téèyàn bá nífẹ̀ẹ́ sí ká fi pè òun náà ni ká fi pè tá a bá ń fi orúkọ yìí fi pè yóò máa nífẹ̀ẹ́ sí ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ká bá wá rí ọkọ tó wá orúkọ tó dá tí fi ń pè ìyàwó rẹ̀ ìyàwó gan lára tó fi orúkọ tó dá tí fi ń pè ọkọ rẹ̀ tí ì ṣe obìnrin tó dá sí pé obìnrin tó gbẹ́jú tó jẹ́ obìnrin kóbìnrin. bákan náà nínú ká tó lọ bí ìdájọ́ tí ń bẹ fún káfẹ́yàwó tó wípé ìdájọ́ yìí oríranran làwọn àfáà pín sí ìfẹ́yàwó yìí oríranran làwọn àfáà pín sí. bákan náà nínú àwọn nǹkan tí ó tún yẹ kí a mọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì nífẹ̀ẹ́ sí wípé tá a bá wà pẹ̀lú ra wa a ń pera wa lórúkọ tó dáa kò sì nífẹ̀ẹ́ sí wípé ká máa sọra wa lórúkọ tí ò dáa oríkì tí ò dáa ká fi máa pera wa eléyìí kò sínú ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì bá fẹ́ pé Aisha ń gbà mí yóò ní ya Aish Aisha wà èwo ni baálé wa tó gbédè yìí
so yóò ṣe hasfu arafi ìparí ní tó bá fẹ́ pe ìyàwó rẹ̀ ó ní pé ya Aisha yóò ní ya Aish so Ànábì máa ń lò bẹ́ẹ̀ ńgbà míì láti fi pe ìyàwó rẹ̀ àwa lọ́dọ̀ wa oríkì tó dáa tá a sọ àfimọ́ pera wa. Bákan náà nínú àwọn nǹkan tí ó tún yẹ kí a bójútó òun náà ni wípé tá a bá ń bẹ pẹ̀lú obìnrin a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe dáadáa pẹ̀lú ra wa láti jẹ́ ká mọ̀ wípé Islam ó nídìí ìwọ̀ tó tóbi lọ́dọ̀ wa láàrin ara wa tó yẹ ká fúnra wa torí pé tá a bá wo azawaj fil Islam fífẹ́yàwó nínú Islam kì í ṣe nǹkan tí Ọlọ́run bá máa ń yọ̀ǹda fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn àyàfi ẹni tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí wípé lágbájá náà ni kò fẹ́ lágbájá làwọn Ọlọ́run bá máa ń yọ̀ǹda ìgbéyàwó ìṣọ́ra nípọ̀ làwọn Ọlọ́run bá máa ń yọ̀ǹda rẹ̀ fún. Nínú àwọn nǹkan tí ó tún yẹ kí a tún máa ṣe náà ni mudaabatu fil manzil ìmọ̀ bára ní ṣeré ńlé ká sì jẹ́ nìkan tí a máa ran ara wa lọ́wọ́ nínú ilé. So Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì a máa ran àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ nínú àwọn iṣẹ́ tí wọ́n máa ń ṣe nínú ilé tó bá rí wípé ìyàwó ti tòun iṣẹ́ yìí ti pọ̀ jù ú lọ Ànábì yóò sì ràn lọ́wọ́ àwa náà yẹ ká máa ṣe bẹ́ẹ̀ nídàkọ̀ọ̀kan kódà tá yóò bá sí wípé iṣẹ́ ò fún wa láyè pé ká ṣe nǹkan bẹ́ẹ̀ ọjọ́ tí àyè bá gbà wá ká wá pẹ̀lú wọn tí wọ́n bá ń ṣiṣẹ́ kan tó yá sí pé àwọn iṣẹ́ yìí ti pọ̀ fún wọn òun náà ni yóò ṣe lé jẹ́ kí mi mọ bá ẹ hàn ọ̀bẹ ẹ̀yọ̀ jẹ́ ewédú jẹ́ kí mi mọ bá ẹ hàn jẹ́ kí mi mọ bá ẹ ṣe báyìí kì í ṣe gbogbo gbà tó ń gbóbi omi náà ò gbádùn tọkọ bá bẹ̀rẹ̀ sí fi àwọn nǹkan ṣe pé ọwọ́ ti ń bà so tí wọ́n bá bẹ̀rẹ̀ àbí ìyàwó rẹ̀ po nǹkan fún ni so wẹ́ mọ nǹkan tó ń ṣe mọ̀ wípé eléyìí nínú sunna tá Ànábì gbé kalẹ̀ wípé a gbọ́dọ̀ jẹ́ nìkan tá a máa ran ara wa lọ́wọ́ so wípé Ànábì a máa sábà ṣe bẹ́ẹ̀ tó gba Ànábì máa ń pé àwọn àsìkò rẹ̀ sí mẹ́ta àsìkò kan yóò fi pàdé Ọlọ́run pé àsìkò yìí òun ó fi máa ṣe ìbádà ni tó bá kírun bó ṣe yóò ka Al-Qur'an àwọn azkar bákan náà àwọn àsìkò kan li ahlihi fáwọn ará ilé rẹ̀ yóò fi kalẹ̀ fáwọn ará ilé wọ́n jọ wà ìyàwó àti ọmọ wọ́n jọ máa ṣàwàdà wọ́n jọ máa rẹ́rìn wọ́n máa sọ̀rọ̀ ẹ̀rín pẹ̀lú ra wọn wọ́n máa gbára wọn lámọ̀ràn so nínú àwọn àsìkò tí Ànábì máa ń pín kalẹ̀ lélẹ́yìn náà wà bákan náà wa waqtu li nafsihi Ànábì yóò wá fi àsìkò kalẹ̀ fúnra rẹ̀ náà tí ó fi repose wípé èmi náà ni mo ní eléyìí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí ó ṣayé ra rẹ̀ àwọn ìyàwó ò gbádùn rẹ̀ àwọn ọmọ ò gbádùn rẹ̀ òun náà gẹ́gẹ́ lára kò gbádùn ara rẹ̀ màá dà yìí náà ni tó o bá lọ àwọn ẹni tí wọn ò bá ẹ ṣiṣẹ́ ni wọ́n padà kó àwọn nǹkan yìí. Islam ìdájọ́ tó wà fún káfẹ́yàwó àwọn àfáà ní àwọn àsìkò kan ìdájọ́ káfẹ́yàwó ìmọ̀ ń di ọ̀rọ̀ ọyàn wípé nàmbà túláàsì ni fẹ́ni tí bá ń páyà láti wọnú òṣì láti wọnú ṣìná wípé tí n bá fẹ́yàwó bí mo ṣe wà yìí máa ṣe ṣìná tí ó ṣe kí ni tí ó pọ̀ wọ́n ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ká fẹ́yàwó láwọn àsìkò yìí ó ti di ọ̀rọ̀ ọyàn fún gbọ́dọ̀ fẹ́yàwó tó sì ní agbára. Quwwatu maliya wa quwwatu badaniya ó ní agbára owó ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó sì ní agbára tìín so tọ́lọ́run bá ti ṣe méjèèjì fún pé owó ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó tún ní agbára láti súnmọ́ ìyàwó rẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ láwọn àsìkò yìí ká fẹ́yàwó ọ̀rọ̀ ọyàn ló jẹ́ fún nàmbà túláàsì ló jẹ́ fún kì í ṣe nàmbà fẹ́ bẹ́ẹ̀. àwọn afọwà ní nígbà míì azawadu yakunu mustahab yóò jẹ́ nàmbà fẹ́ bẹ́ẹ̀ téèyàn bá jẹ́ ẹnìkan tó lè múra rẹ̀ wípé bí mo ṣe wà yìí tí n bá ń ba lọ báyìí mi ní ṣe ṣìnà sọtọ́lọ́run bá wa mú irúfẹ́ ọkùnrin náà bẹ́ẹ̀ tó jásí pé kò kúndùn ká súnmọ́ obìnrin jù àbí wípé mi lè ṣe ṣìnà bí mo ṣe wà irúfẹ́ níbẹ̀ nàmbà fẹ́ bẹ́ẹ̀ ni títí dàsìkò tí Ọlọ́run tó gbáláyé jù bẹ́ẹ̀ lọ. àwọn ẹlòmíín tó jásí wípé Ọlọ́run ọba yóò máa jẹ́ ká fẹ́yàwó yóò jẹ́ nǹkan tá a kórìíra àbí akọ pátápátá náà jẹ́ pé kò ní nǹkan tíyàwó jẹ kò ní agbára tìyín náà so kò tí ì dádúró dáadáa irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ká fẹ́yàwó lásìkò yẹn
so wọ́n ṣe ní èèwọ̀ fún wípé kò gbọdọ̀ fẹ́yàwó. So nígbà míì àwọn ẹlòmíì wọ́n ó sì nǹkan gbọ́yé ọmọ tí ò tí ì dá dúró yásí pé ó ń kàwé lọ́wọ́, so ọmọ tí ò tí ì jọmọ bíi ọdún mẹ́rìndínlógún lọ, méjìdínlógún, 18 ans àbí ń lọ 19 ans á lọ fẹ́yàwó fún. Ó dára tá a bá fẹ́yàwó fún ọmọ tá a ń gbé iṣẹ́ tá a rán ó bójútó, ó ti parí iṣẹ́ yìí, so kò tí ì ríṣẹ́, a ti mọ̀ wípé ó bójútó nǹkan tá à ń ṣe, a lè fẹ́yàwó fún. Àmọ́ ọmọ tí ń kàwé lọ́wọ́ tí ò tí ì dá dúró, a wá lọ ṣe kí ni, a lọ fẹ́yàwó fún. Gbogbo eléyìí ni Islam jẹ́ ká mọ̀ wípé láwọn àsìkò ní tí ò tí ì dá dúró ní ká fẹ́yàwó fún lásìkò ní, kì í ṣe ọ̀rọ̀ yàn, kì í ṣe wípé nọ́mbà fẹ́ bẹ́ẹ̀, so èèwọ̀ ló jẹ́ fúnfẹ́ ẹni bẹ́ẹ̀. Kí ló fà ní wípé kò tí ì ní bùkátà sí nǹkan bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí ó ṣe wá ní ẹgbẹ́ wa hadith anabi wa Muhammad sallallahu alaihi wasallam. Anabi ní mo pè yín shabab, ẹ̀yin ọ̀dọ́ ìjọ èmi anabi ní man istata'a minkum al-ba'a, ẹni tó bá ní agbára láti fẹ́yàwó nú yín falyatazawwaj, anabi ní kó lọ fẹ́yàwó. Tó bá ti ní agbára láti fẹ́yàwó, anabi ní kó lọ fẹ́yàwó, so owó ń bẹ lọ́dọ̀ rẹ̀, ibi tí ó gbé ń bẹ lọ́dọ̀ rẹ̀, so anabi ní kó fẹ́yàwó. Anabi wá sọ nú ẹ̀wọ̀ anabi fa in lam yastata', anabi ní tó bá wá ní agbára fa alaykum bis-sawm, anabi ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó máa gbààwẹ̀. Irúfẹ́ ẹni tó ń gbé kò tí ì dá dúró ní, ẹ jẹ́ kó máa gbààwẹ̀, yóò máa di agbára nǹkan tí ń gbé inú yóò máa dínkù. Eléyìí ni sunna anabi wa Muhammad sallallahu alaihi wasallam. Eléyìí ni ṣókí nípa ìdájọ́ tí ń bẹ fún ká ṣe kí ni, ká fẹ́yàwó nínú òfin Islam. Tá a bá wá wo khulasatul qawl, résumé nípa azawaju fil Islam àti ìdájọ́ wo ní ń bẹ fún kéèyàn ó fẹ́yàwó nínú Islam. Ká fẹ́yàwó nínú Islam, òfin Ọlọ́run ọba ní ọba Allah, tí Ọlọ́run ọba ó pa láṣẹ lórí wa wípé àwọn ànábì tó kọjá, àwọn Ọlọ́run ọba àṣẹ obìnrin fún wọn, wọ́n fẹ́yàwó, wọ́n níyàwó, wọ́n bímọ. Ó wá di súnà wípé gbogbo wa tá a máa wá lẹ́yìn àwọn ànábì, àwọn sọ̀hábà, wọ́n fẹ́yàwó, wọ́n bímọ. Ànábì ní tazawwaju, ànábì ní ẹ fẹ́yàwó, alwaduda alwaluda, ẹ fẹ́ obìnrin tí ẹ nífẹ̀ẹ́ sí tó sì ṣàbíamọ. Ànábì ní ẹ fẹ́ obìnrin tí ẹ nífẹ̀ẹ́ sí tó padà ṣàbíamọ fún yín o. Kí ló bá tánà fi wí bẹ́ẹ̀? Ànábì ní fa inni mukathiru bikul umami yawmal qiyamah, tó bá dijọ́ al-qiyamah èmi ni màá fi yín fi yan gan pé àwọn ìjọ mi ló pọ̀ yìí, tó tẹ bá ń fẹ́yàwó tẹ bá ń bímọ, ìjọ èmi ànábì ó mọ̀ pọ̀ sí. Kò sínú súnà ànábì wípé ká máa wá ṣèkòlómì níbi ká bímọ. So ọ̀rọ̀ padà wá níbi eléyìí ní láìpẹ́. So súnà ànábì wa Muhammad kọ́, ànábì tó ní ká fẹ́ obìnrin tí a nífẹ̀ẹ́ sí tá a sì mọ̀ wípé yóò ṣàbíamọ. Àwọn àfáwà béèrè wípé báwo ni a ṣe mọ̀ wípé obìnrin tá a fẹ́ fẹ́ yìí yóò ṣàbíamọ? Àti gbọ́ wípé ẹ fẹ́ obìnrin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí torí pé wọ́n yìí kí obìnrin kí wọ́n gbé lọ fún ọkùnrin tó yẹ pé wọn ò tí ì bára wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀, ìfẹ́ ò sí láàrin ara wọn, ká wá kí obìnrin gbé ká wá gbé lọ fún. Eléyìí kò sínú súnà nàbì. Wọ́n ti bára wọn sọ, ìfẹ́ ó ti wọnú ìfẹ́ ni wọ́n padà fẹ́ra wọn. Tá bá fẹ́ mọ̀ wípé ǹjẹ́ yóò ṣàbíamọ, á lọ wò wípé ìdílé wo ló ti kó, àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó síwájú rẹ̀ ǹjẹ́ wọ́n ń bímọ, àwọn àbúrò lẹ́yìn rẹ̀ ṣé wọ́n bímọ. Tá bá rí pé ẹ̀gbọ́n rẹ̀ àkọ́kọ́ àgbọ́pà, èkejì bẹ́ẹ̀ ni, ẹ̀kẹta bẹ́ẹ̀ ni, tó bá dérí ti rẹ̀ náà yẹ fún bẹ́ẹ̀ o. Sopó ti wá di ogún ìdílé wọn. Ìdáni ànábì jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀. Pẹ̀lú ògo tí ọba dẹ́dà, ibáyìí láti dá ìdánilẹ́kọ̀ọ́ wa dúró. A máa tẹ̀síwájú tó bá yá kí ọba dẹ́dà kí ó sọ wájú àsìkò mi lọ. Subhanaka Allahumma bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayhi. الله أكبر الله أكبر الله
لله